Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for PrayerLIfe with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa, àwa júbà yín lónìí o. Àfọpẹ́, àfìyìn, àfògo fún yín. Àbá burúburú níwájú yín torí pé ẹ̀yin ni aṣẹ̀dá, ẹlẹ́dàá ohun gbogbo. Bàbá Olúwa ẹ gbà ọpẹ́ wa. A dúpẹ́ lọ́wọ́ yín o fún àná, a yìn yín fún òní, a tún dúpẹ́ fún ọ̀la. A yìn yín torí pé ẹ wà níbẹ̀ fún wa. A dúpẹ́ o nítorí pé bí a ti ń pe orúkọ yín lẹ̀ ń dáhùn. Pàápàá a yìn orúkọ yín fún àwọn ẹ̀rí èyí tí a ti gbọ́, èyí tá à ń gbọ́ lọ́wọ́lọ́wọ́, àti èyí tí ẹ ti pinnu pé àwọn èèyàn sọ láti ẹnu wọn jáde. Bàbá Olúwa ẹ gbà ọpẹ́ wa. Jésù Olúwa ẹ gbà ìyìn wa. Bí ẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí, mo fi ayé yín lé Ọlọ́run alààyè lọ́wọ́, ìyẹn Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísákì, Ọlọ́run Jákọ́bù. Mo sì gbàdúrà pé bí Ọlọ́run ti bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè, ọwọ́ Ọlọ́run yóò dé ọ̀dọ̀ yín lónìí. Ojú ò ní tì yín, ìyanu Ọlọ́run yóò sì ṣẹlẹ̀. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, a tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí fún àǹfààní ìyanu, àkànṣe àǹfààní tí Ọlọ́run fún wa. Mo pè ní àǹfààní ìyanu nítorí pé ó jẹ́ ìyanu lójú tèmi wípé Ọlọ́run ṣe wá ní alààyè ọkàn. Ọlọ́run tún ràn wá lọ́wọ́ ká tún gbé láàrin àwọn èèyàn bíi tiwa. Ọ̀pọ̀lọpọ̀ làwọn tó wà láyé wọn ò tí kú ṣùgbọ́n wọn ò ní àǹfààní láti gbé láàrin àwọn èèyàn. Mo gbàdúrà pé ní orúkọ Jésù Kristi, oore ọ̀fẹ́ Ọlọ́run yóò máa bá yín gbé, àánú Ọlọ́run yóò sì máa ṣiṣẹ́ fún yín lójoojúmọ́ lórúkọ Jésù. Ẹ má jẹ́ ká gbàgbé a ti bẹ̀rẹ̀ ètò ní pẹrẹu gan, ó ti èkùtù yẹn ti ga gan, mo yìí sọ ní ìjẹ́jọ́ nípa fire conference wa ní London ní oṣù December ní agbára Ọlọ́run. Ẹ̀yin tí ẹ wà lórí social media ẹ ti máa rí àwọn ọmọ Ọlọ́run wọ́n ti ń ju flyer wa. A ó tún máa ṣètò ẹ̀ gẹ́gẹ́ bí àwọn chairman committee ṣe sọ fún mi pé ó ní àwọn ètò kan tán fẹ́ ṣe kí àwọn èèyàn náà lè gbẹ̀rẹ̀ pẹ̀tẹ́. So ẹ máa múra sílẹ̀ tẹ́ bá fẹ́ pé àwọn ọ̀rẹ́ ará iye kan alábàáṣiṣẹ́. Mo gbà pé Ọlọ́run yóò ṣe bẹ̀bẹ̀ ní ọjọ́ yẹn torí a tún ní àwọn ọmọ Ọlọ́run kan tó tún fi wá sínú àdúrà pé kí Ọlọ́run kó gbé ìyanu rẹ̀ jáde ní àkókò náà. Ọjọ́ mẹ́ta ni bàdé ṣe sọ from the 29th to 31st. Ṣé 31st yẹn o ní Abrahamic Covenant wa afẹ́ṣe live ni yóò á dẹ̀ bí mi live náà bá ṣe ń ṣe ní ọdọọdún. Ṣùgbọ́n má yẹ ká gbàgbé aago, ẹ jẹ́ máa calculate ẹ̀ lẹ́ o. Àjọ máa kí happy new year ni, but happy new year ti Israeli ni, kì í ṣe aago 12 òru ní London la máa kí happy new year yẹn bí ẹ ti mọ̀ bá ṣe ń ṣe. Mo dẹ̀ ti sọ fún wa pé ní ọdún ni ẹ rí i pé ní gbogbo ọ̀sẹ̀ẹ̀sẹ̀ tí a bá ń ṣe PrayerLIfe báyìí, a ò kí ń sọ pé mi ò sọ fún àwọn tó ń ṣe ó rọ́ǹgì o, ó ní nǹkan tí Ọlọ́run gbélé olúkálùkù lọ́wọ́. Àfààyè ẹlẹ́ pé ó yà àsìkò ọrẹ tó báyìí, ẹ wá fi ọrẹ sílẹ̀ fún program yìí. Mo ní 1 or 2 people wọ́n are consistent níjọ́ Wednesday mo ti sọ́rí ṣùgbọ́n a ò announce ẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ṣe rí program December yẹn ní Abrahamic Covenant yẹn, a ti gbọ́ àwọn èrè tó ní agbára nípa ẹ̀ o. Àwọn kan wà tí ò fi ṣeré o. Ẹjọ́ ẹ bá wa ṣàlàyé tẹ́tí mọ́, ẹ bá wa ṣàlàyé fún àwọn èèyàn yín tí ò tí ì mọ̀ nípa ẹ̀. Owó àkọ́kọ́ tá a máa ná ní ọdọọdún mò ń ṣàlàyé, mi ìfẹ́ gbà aláàkó ní èní. Owó àkọ́kọ́ tá a máa ná ní ọdún, àwa jẹ́ ọrẹ sí Ọlọ́run. Àwọn yẹn máa ń ṣe dáadáa o. Àwọn kan máa ń tiẹ̀ múra sílẹ̀ gidi ni. Màá rí ọrẹ lómi màá ní what? Ọrẹ mọ́mì kan ló challenge mi láyé. So what? Tẹ́ nǹkan bá lè ṣe báyìí yẹ kébì náà ṣe jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀rí mo gbàdúrà pé Ọlọ́run yóò mú kí ọdún 2024 kó jẹ́ ọdún mánigbàgbé sí rere nínú ayé wa lórúkọ Jésù Kristi. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run náà tí ẹ kàn sí wa pé àwọn kọmitì kan wà kẹ̀ àwa ò mọ̀ ẹ dákun ẹ bá sọ fún wọn pé àwa náà fẹ́ ràn wọ́n lọ́wọ́ kí ètò náà lè ṣe dáadáa. Àwọn kan kàn sí wa bẹ́ẹ̀ mo dẹ̀ ti send gbogbo wọn sí, mo jíṣẹ́ pátápátá fún chairman committee. So inú mi dẹ̀ dùn pé àwọn yẹn kàn sí wọn, àwọn tó na ọwọ́ sí wa pé ókè o báyìí ni o, àwọn tó na mẹ́sẹ̀gì sí wa pé báyìí ni o, gbogbo wọn náà pátá òun ni a ti jíṣẹ́ wọn. Mo gbàdúrà pé lágbára Ọlọ́run náà á gbé ọwọ́ ẹ̀yin náà sókè lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Ogun àtúnjà, a recurrent battle.
ogun àtúnjà. Kí nìyẹn túmọ̀ sí ogun àtúnjà? Ó wà dáadáa. Ogun àtúnjà ni ogun tó ti wárí tó tún padà wá. Ó lè pẹ́ kó tó padà wá, èmi máa ń tètè padà wá. Ó wà dáadáa, a rí àwọn àpẹẹrẹ nínú Bíbélì. Ṣùgbọ́n kíní kan ni mo fẹ́ ká kọ́kọ́ fiyèsí ná ká tó bọ́ sínú àdúrà ní pẹrẹu. Kíní ọ̀hún ni wípé ṣe rí ìwòye mi nípa ìrìn àjò ayé, mo rí àrídájú wípé láti gbé nínú ayé yìí ó ti lọ sàn jù, ó sì ti rọrùn jù níwájú Ọlọ́run àti ènìyàn. Ọ̀rọ̀ tí mo sọ fún yín mo gbàgbọ́ tọkàntọkàn. Ọlọ́run alààyè tó dá yín tó dá mi ó dẹ̀ jẹ́ ẹlẹ́rìí mi. Ayé ti rọrùn jù láti gbé. Ọlọ́run mi ò bá àlàyé ṣe rọrùn, ó so rọrùn gan. Mo wá ṣẹ̀wá rí inú Ọlọ́run sí àwọn ènìyàn pé ó mà dára o. Tá bá ti ṣe kíní kan ni o, tẹ bá wọ̀rọ̀ tí mo sọ yẹn mo ló lọ sàn, òyìnbó pè ní straight forward, straight line ni, straight forward and easy ní tí mo sọ nìyẹn ní èdè Yorùbá. Ó lọ sàn ó sì rọrùn. Ṣùgbọ́n àṣírí bí ẹ̀ ṣe máa gbé ìgbé ayé ẹ̀ nínú ìrọ̀rùn ó wà nínú ó lọ sàn. Ìyẹn ni pé téèyàn ò bá wá ẹlẹ́kọ̀rọ̀sẹ́ tàbí àbùjá shortcut, kò wá shortcut sí ayé ẹ̀, ayé ti lọ sàn. Tó bá ti pé ó fẹ́ gbé ní lọ sàn, ó mà ti dáa ju ọkọ tó níyàwó. Lọ́jọ́ tó bá ti rò ó wípé àbí obìnrin mo dẹ̀ rúbìnrin kan bí iṣẹ́ wa, àbí kí n sáré lọ lẹ́ẹ̀kan ni, tó bá gbé ìgbésẹ̀ yẹn ìrọ̀rùn yẹn kúrò nìyẹn o, ìnira bẹ̀rẹ̀ nìyẹn o, òótọ́ tó wà ń bẹ nìyẹn. Bó ṣe ìyàwó náà ni ìnira bẹ̀rẹ̀ nìyẹn. Bó ṣe wọ́n fowó ṣọ̀yàn, ó yá o owó yìí o ẹni ká wà ní chájì o, ẹni ìjọ tó bá ti bẹ̀rẹ̀ sí jí nínú ẹ̀, tó bá ti bẹ́ǹdì kékeré báyìí ó tán o, kò easy yẹn ti kúrò nìyẹn. Ohun tó ń fà tó fi jẹ́ káyé nira fún àwọn kan nìyẹn. Kì í ṣe pé bóyá ogun kan lé ẹ kiri o. Tó bá pórí ẹ̀ lẹ́wà látọ̀dún tó ti ń sọ fún mo sọ fún dáàdì kan ní ìjẹta, látọ̀dún tó sọ fún yín pé ogun wà nù ayé yín, tẹ́ ẹ ti ń gbà àdúrà tó báyìí, tẹ́ ẹ ti ń gbà àwẹ̀ tó báyìí, ogun ọ̀hún ṣóṣìdì ó ní rárá. Ẹ ti mọ̀ pé kì í ṣe interpretation gidi náà fún yín nìyẹn. Mi ní kò sí ìṣòro nínú ayé, ṣùgbọ́n 99% ìṣòro téèyàn lè tọrùn bọ̀ nínú ayé yìí, ẹ gbà mo sọ fún yín, èèyàn nípa àtìpín nínú ẹ̀. Ó mà ṣe o. Ẹlòmíà ní àwọn òbí òun lójú kí ní èèyàn náà kọ́ ló nípa àtìpín nínú ẹ̀ nìyẹn. So kókó nǹkan tí mo fẹ́ kó yé wa nìyẹn wípé ohunkóhun mo ṣe wà báyìí, mo ní àwọn òfin méjì kan tó ń guide life mi. Òfin àkọ́kọ́ ni wípé tí nǹkan ò bá ti lọ sàn, tí ò bá ti wà straight forward, ẹ ò lè bá mi níbẹ̀. Irọ́ ni, mi ní dáhùn. Ìyẹn wà kàn mí ò bá jẹ́ bíṣọ̀bù àgbáyé ló sọ fún mi, kò kàn mí. Then ìkejì náà ni pé ohun tá a bá ti kọ sínú Bíbélì, gbogbo ayé pátápátá bá ṣe pọ̀ tó yìí, kán wá máa ṣe, kán máa justify ẹ̀ pé ọ̀nà nìyẹn, mi ní dá wọn lómi ní bá wọn ṣe. Ó tán o. Àṣírí ìrọ̀rùn ayé nìyẹn. Máa rẹ́ lòmíì. Bó ṣe ìrìnṣẹ́ Ọlọ́run orí òkè ló máa kú sí. Olúwa iṣẹ́ ìrìnṣẹ́ mi ẹgbẹ́ sọ̀kẹ́ ẹ̀ṣà àdúrà ojoojúmọ́. Ṣùgbọ́n ìlànà Bíbélì wọn ò tẹ̀lé ẹgbọ́n. Ẹni yẹn kàn fi ayé ẹ̀ ṣòfò ni mo dẹ̀ sọ fún wa. Mi ìfẹ́ sọ pé ẹni yẹn fi àkókò ẹ̀ ṣòfò, torí ẹ tó bá fi àkókò ṣòfò ayé rẹ̀ ló fi ń ṣòfò nìyẹn. So mo fẹ́ kí wá ní ọ̀rọ̀ tí mo sọ yẹn kí ló ní ṣe nínú ogun àtúnjà. Ní kí tó ní ṣe níbẹ̀ ni pé àwọn ogun kan wà nínú ayé yìí ó máa padà wá ṣáá ni. Òótọ́ tó wà bẹ́ẹ̀ ni àwọn kan wà a máa rí tábà ti bẹ̀rẹ̀ sí gbàdúrà ẹ̀ lẹ́ máa ní so ó tiẹ̀ ti wà láti inú Bíbélì tipẹ́. Ogun àtúnjà máa ń padà wá. So tó bá padà wá, ìsákiri kọ́ ló kàn. Màmá jẹ́ kí n bá yín gbàdúrà lórí òkè kọ́ ló kàn. Now mo sọ lọ́dún kan òótọ́ dẹ̀ ni o. Mo rántí ọ̀rọ̀ mọ́mì yẹn ló sọ mi ó ní orúkọ nọ́mbà pásọ̀ tó wà ní orí fóònù wọn ní ó lé ní 20. Tí kan bá ṣẹlẹ̀ pẹ̀rẹ́ báyìí bàbá orí òkè kinní kan, bàbá orí ìsàlẹ̀ kinní kan, ìyá kinní kan, wọ́n ń pè kiri nìyẹn. Ìyẹn ò solve problem, kò solve èrí. Mi ti pàdé nìkan láyé mi lọ́jọ́ tí mo ti ń challenge àwọn yẹn pé iṣẹ́ báwo lẹ́dẹ̀ tí wá rí pẹ̀lú gbogbo ìrìn àjò yìí, wọ́n á ní kò sí nǹkan kan. Òótọ́ tó wà ń bẹ nìyẹn, kò sí nǹkan kan níbẹ̀. Ẹlòmíà ni àṣẹ ló ń gbàdúrà kiri. Mo sọ fún yín pé ìkànnlẹ̀ máa fọwọ́ mú níbẹ̀. Ọ̀rọ̀ tí mo sọ fún yín mi ò kì í fi ń jókè o. In fact gan mo ń ṣe gan nígbà míì tádàbí pípa mi lára. Mo rántí lọ́dún yẹn lọ́hùn sà dáàdì ẹlísìn o mọ́mì ẹgbẹ́ ọ̀kan tí mo sọ yìí o. Arákùnrin kan máa wá chọ́ọ̀chì wa. Ṣùgbọ́n mo ṣàánú sẹ́ pé tó bá ku díẹ̀ tí bá ti fẹ́ bẹ̀rẹ̀ wàásù olóma wọlé. Tó bá ti ku díẹ̀ tí bá bẹ̀rẹ̀ wàásù báyìí kí ló tẹ́ arákùnrin ṣe ń pẹ́ dé báyìí. Ó wá yá mo á pè sẹ́yìn arákùnrin ṣé kò sí. Ẹ ti ń pẹ́ aago nígbà chọ́ọ̀chì tí mo ń sọ yẹn aago 7 la máa bẹ̀rẹ̀ sí láàárọ̀ 7 la máa bẹ̀rẹ̀ sí. Ìgbà wo lẹ́yìn dé?
ó kàn sọ̀rọ̀ yẹn fẹ́rẹ̀ ni wọ́n ní ṣọ́ọ̀ṣì mọ́mì wọn làwọn lọ pé kí màmá wọn tó kú ó sọ fún wọn pé òun gbọ́dọ̀ fi ìjọ yẹn lẹ̀ o torí màmá wọn wà lára àwọn tó dá ṣọ́ọ̀ṣì yẹn lẹ̀ pé òun gbọ́dọ̀ filẹ̀ láéláé o tọmọtọmọ ó ní bọ̀ ṣọ́ọ̀ṣì wa yìí ibẹ̀ ni ìyè wà ibẹ̀ lálàáfíà wà ibẹ̀ ni ìtẹ̀síwájú wà òye Ọlọ́run yé òun ayé òun dẹ̀ bẹ́tà sí mo á rẹ̀ ní múnẹ́sà ìkàlẹ̀ máa mú o bóyá ọ̀rọ̀ mọ́mì àbí ọ̀rọ̀ Ọlọ́run ẹ mú kánú méjì o ẹ wo ẹ má mú méjì mọ́ra ẹ máa ní problem gan tó bá bẹ̀rẹ̀ ẹ nílé kó tí problem bá bẹ̀rẹ̀ ẹ nílé kó ẹ kàn ní òye yìí ni oníṣẹ́ ayé ń tẹ̀síwájú wọn ní rárá ẹ mú kan nínú ẹ bóyá ọ̀rọ̀ mọ́mì ẹ má tẹ̀ bá fẹ́ kó dànù ẹ padà sí ìjọ tẹ wà yẹn tó bá pé ìyè yẹn lẹ́yìn ẹ wá síbi ìyè yẹn kẹ́ abandon ọ̀bẹ yẹn bọ́dọ̀ yín ṣe máa dá nìyẹn ẹ jẹ́ yẹn mọ́ lọ́rùn arákùnrin stop kò wá mú láì next Sunday èmi dẹ̀ mọ̀ kó ti mú ìjọ màmá ẹ̀ nìyẹn after 6 years mi ò mọ̀ bó ṣe wá mi rí mo ti kúrò ní gbogbo agbègbè yẹn pátá ó kọ́ àdọ̀bálẹ̀ kí n jọ pé òun fẹ́ wá sí ṣọ́ọ̀ṣì wa èmi ò dẹ̀ gbé ní àgbé ṣọ́ọ̀ṣì tá a ṣiṣẹ́ èmi ti kúrò ní ìjọ yẹn mo àti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ wa so mi ò gbé ní àgbé ṣọ́ọ̀ṣì mo ní báwo ló ṣe mọ bí ó lẹ́sà ó ló take only 4 months ayé mi o ẹ̀yin ọmọ Ọlọ́run mò ń sọ kòdòrò fún yín wípé tí ogun àtúnjà bá padà wá irọ́ o bá a ṣe yanjú ẹ̀ láàkọ́ láti yanjú ẹ̀ lẹ́ẹ̀kejì tó wá pé a ṣe àṣẹ láàkọ́ yẹn táìmì láti correct ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa yóò bẹ́ẹ̀ tá a bá bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká wọnú àdúrà yẹn dáadáa ṣé ní ogun àtúnjà nígbà mi ó dàbí koríko ẹ̀yẹn bè lọ́wọ́ àwọn àgbẹ̀ pé tán bá rolẹ̀ lénìí bóyá wọn ò tún ní rom títí wọn á fi bọ́ sínú ìkórè ẹ̀rí pé Dáfídì pa Gòláyátì nínú Bíbélì ìyẹn ò sọ pé àwọn ará Philistine wọ́n dẹ̀yìn lẹ́yìn ẹ̀ several times ló tún padà in fact ẹ máa rí ó kéré jù ẹ máa rí ẹ̀ márùn-ún míì tí ogun Philistine tó padà wá bá Dáfídì tó tún kọlù wọ́n gbẹ̀lẹ́ mọ̀ pé ogun àtúnjà máa ń ṣẹlẹ̀ dáadáa ẹ̀rí irú àpẹẹrẹ ní 2 Samuel chapter 8 verse 1 ẹ̀rí wọ́n ní ó ti ṣe lẹ́yìn èyí Dáfídì sì kọlù àwọn Philistine ó dẹ̀ ti pa Gòláyátì láì mọye ọdún sẹ́yìn ẹ̀rí kó tó jọba ló ti kojú ogun Philistine kì í ṣe first time ẹni yẹn kì í ṣe second time ẹni wọ́n rí kọ́ọ̀dù ní Bíbélì bíi bó ṣe máa ń sábà wá nìyẹn ó ló ti ṣe lẹ́yìn èyí ìyẹn 2 Samuel chapter 8 verse 1 ó sì ṣe lẹ́yìn èyí Dáfídì sì kọlù àwọn Philistine ó sì tẹrí wọn ba Dáfídì sì gba Mẹtẹgámímà lọ́wọ́ àwọn Philistine ṣẹ́rí Mẹtẹgámímà yẹn ìlú ló ń jẹ́ bẹ́ẹ̀ Gati tó bá gbé Gath àwọn náà àwọn ìlú yẹn orúkọ mi ìtàn jẹ́ nìyẹn ẹ jọ̀ọ́ mọ́mì kí ni ogun àtúnjà tó padà wá sínú ayé yín báyìí ṣé àlákàlà ni bóyá ẹ ti ń la àwọn àlákàntẹ́lẹ̀ ó ti stop ó tún padà wá kò tó ìsákiri o ntẹ́ ṣe láàkọ́ yẹn tẹ́ fi bọ́ ní kẹ́ tó padà sí tàbí iṣẹ́ wà ó ń bọ́ kò tó ìsákiri o bóyá ní ọmọ tó yẹ kó ń dà yín láàmú kò tó ìsákiri o ọ̀hẹ́ ẹ máa complicate mátà yí ọmọ yẹn gé náà ni ẹ já sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ ṣàánú fún mi ẹ mú gbogbo ogun àtúnjà inú ayé mi wá sópin lónìí Oh Lord, have mercy on me, end all recurrent battles of my life. Gbogbo ogun àtúnjà nínú ayé mi Olúwa jẹ́ kí n rí àánú gbà Olúwa mú wá sópin ẹ jẹ́ gbàdúrà ní orúkọ Jésù gbogbo ogun àtúnjà nínú ayé mi Olúwa mú wá sópin lónìí ẹ gbàdúrà ẹ ti tààrà lónìí àdúrà tòní ẹ jẹ́ kó ka yín lára gan gbogbo ogun àtúnjà nínú ayé mi Olúwa ẹ mú wá sópin gbogbo ogun àtúnjà nínú ayé mi Olúwa mú wá sópin lónìí ẹ ṣàánú fún mi ẹ jẹ́ kí n rí àánú yín gbà kí n lè fi ìfọkànbalẹ̀ lo ayé mi gbogbo ogun àtúnjà nínú ayé mi Olúwa mú wá sópin gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa lẹ́yìn ìgbà tá a ti gbàdúrà yẹn tá a ti ní bákìn Ọlọ́run ó wá yẹ ká wá sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ báyìí a tún sọ fún Ọlọ́run pé àṣẹ lẹ́fẹ̀ẹ́ fi sọ̀rọ̀ tẹ́lẹ̀ bá ti fẹ́ fàṣẹ sọ̀rọ̀ ìyẹn máa ń sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà ni o bẹ́ẹ̀ ṣe máa dojúkọ ìgbé ayé yín nìyẹn ẹ sọ fún Ọlọ́run mo kojú ìjà sí gbogbo ogun àtúnjà nínú ayé mi lónìí ẹ bìwó lórúkọ Jésù Kristi I come against all the current battles of my life today crumble before me in Jesus name gbogbo ogun àtúnjà nínú ayé mi mo kọjú ìjà sí yín lónìí mo sì pàṣẹ pé bọ́lọ́run ti ń bẹ́tẹ̀ mi ẹ̀bẹ̀ láàyè ẹ bìwó níwájú mi lórúkọ Jésù ẹ jẹ́ a gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà mo kọjú ìjà sí gbogbo ogun àtúnjà
ètò farahàn nínú ayé mi. Ẹ wò, ẹ máa dárúkọ àwọn ogun àtúnjà yẹn. Bẹ́ẹ̀ bá rántí ẹ̀, mo sọ lẹ́ẹ̀kan mo ní ṣé àlákàlà ni. Ẹ dojú àlákàlà ẹ dojú kọ àlákàlà báyìí. Kẹ́ sọ fún Ọlọ́run gbogbo ogun àtúnjà. Ẹ̀yin ogun àlákàlà tó jẹ́ àtúnjà, mo kọjú ìjà sí yín. Ó yá bẹ́ẹ̀ ṣe máa gbà nìyẹn. Bójá aláyẹn lè jẹ́ oúnjẹ ojú oorun, ó lè jẹ́ ìbálòpọ̀ ojú oorun, ó ti lọ tẹ́lẹ̀ ó tó padà wá. Ẹ̀yin ogun àtúnjà ni. Ó tún fẹ́ bá yín jà lẹ́ẹ̀kejì ni. Ṣùgbọ́n ẹ dojú kọ báyìí. Ó yẹ sọ fún Ọlọ́run ẹ pàṣẹ. Olúwa bí ogun ìwọ. Olúwa bí ogun ìwọ. Àbúyá àìsàn ni. Àìsàn wá jẹ́ recurrent sickness. Á tún lọ wá tún padà wá. Bóyá problem kan ni lórí ọmọ, ẹ sọ fún Ọlọ́run sẹ pé irọ́ ẹ fẹ́ jagun ìmọ̀, irọ́ ẹ fẹ́ jà mọ́. Ó yá gbogbo ìgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó yá ẹ máa bì wó. Ẹ fi orúkọ Jésù bí, orúkọ yẹn nìkan ló lè bí wó. Orúkọ ẹnikẹ́, ẹ má sọ pé Ọlọ́run orí òkè kankan o. Ẹ má sọ pé Ọlọ́run bàbá wa kíní kan waste time yìí ni o. Ọlọ́run Abraham, Ọlọ́run Isaki, Ọlọ́run Jacob, orúkọ Jésù Kristi nìkan ló lè bí wó. Ó yẹ sọ fún Ọlọ́run kó bí wó. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ṣẹ́rí nígbà míì ìdí tẹ́lẹ̀ mi fi ń ja ogun àtúnjà òun ni pé ó ti tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ kan ti wọnú ayé ẹ̀. Ẹ rí i pé Jésù máa ń ṣe kinní kan tá a bá àwọn olùkà Bíbélì. Nígbà Jésù bá mú ẹnìkan lára dá, ọ̀rọ̀ kan lè jáde. Ọ̀rọ̀ mi máa pọ̀ lẹ́ni o. Torí pé àdúrà tọ̀sẹ̀ yìí, àdúrà téèyàn àgbà ẹ̀ tún padà wá gbà lójoojúmọ́ ni. Torí pé àwọn ará bí wọn ò fẹ́ jọ̀wọ́ ayé èèyàn, wọn fẹ́ kéèyàn gba òmìnira. Ẹ gbà mo sọ fún yín. Ibi tí àánú àwọn kìsìtẹ́nì òde tí wọ́n ṣe mí ni pé àwọn pásítọ̀ wa òde òní wọn fẹ́ ká gba òmìnira náà lọ́wọ́ wọn. So ìsìrú ló kún gbogbo ìgboro. Ìsìrú lọ́wọ́ ẹ̀mí òkùnkùn, ìsìrú lọ́wọ́ ọ̀gá iṣẹ́, ìsìrú ẹ̀yọ̀ nílé ìwé gan, ìsìrú wà níbẹ̀. Ìsìrú nínú ẹbí, ìsìrú gan nínú ìjọ. So èèyàn ló máa dì sáà mi pé mo fẹ́ bọ́. Tó ẹni a gbọ́dọ̀ dúró láti máa gbàdúrà yìí. Ìyẹn tí Jésù máa ń sábà sọ ni pé tó bá wù ẹnìkan sàn báyìí, mọ̀ kan tó máa sọ, ó máa ń sábà sọ̀rọ̀ yẹn á ní kó máa lọ kó má dẹ́ṣẹ̀ mọ́. Torí ẹ̀ṣẹ̀ máa ń mú ogun àtijọ́ padà wá sínú ayé ènìyàn dáadáa. Ẹ̀ṣẹ̀ máa ń mú ogun àtijọ́ padà o ní láìmọye ìgbà. Ẹ rí, ó dàbí ìgbà tí àwọn Ísírẹ́lì tí wọ́n lọ bá ìlú kan Ai náà ni wọ́n bẹ́ẹ̀ lè pe ìlú yẹn Ai, wọ́n lọ bá wọn jagun. Ṣe rí Ai yẹn bónọ́ọ̀sì ni on a very good day fún àwọn Israeli, bónọ́ọ̀sì ni Ai. Wọ́n á pa àwọn dànù nítorí number 1 wọ́n kéré, number 2 wọn ò mọ̀ nípa ogun much. Ẹ rí, ṣùgbọ́n Israeli lọ sí Ai o, wọ́n pa Israeli ní ìpakúpa bíbí ìsì sọ nìyẹn. Nígbà tí Ọlọ́run dẹ̀ wá ṣàánú wọn ńkọ́, tí wọ́n wà dìgbẹ́ kí ló dé tí ogun kékeré fi borí wa. Ẹ rí, àwọn ìbéèrè tá kìsẹ́nì òkè fẹ́ béèrè nìyẹn o. Wọn ò fẹ́ kọ́ Ọlọ́run kó wú pásítì wọn jáde. Ṣùgbọ́n àwọn ará Bíbélì wọn ò mọ̀ bẹ́ẹ̀ o. Wọ́n máa bèèrè, wọ́n fẹ́ mọ àṣìṣe wọn. Ọlọ́run wá sọ fún àwọn náà wá ṣe àtúnṣe. Ogun yẹn padà wá o. Ṣùgbọ́n bàtà tó padà wá, nígbà tá a wá dé ìwé Joshua chapter 8 verse 1. Bíbélì wá sọ pé nígbà náà ni Ọlọ́run sọ fún Joshua pé má bẹ̀rù. This time around sọ fún àwọn èèyàn kó má bẹ̀rù. Kò dẹ̀ bóyá bí tàwọn kọ́nà ṣe ń wò ni. Ó ní kí àyà kí ó má ṣe fò ọ́. Ó ní kó gbogbo àwọn ọmọ ogun pẹ̀lú rẹ kí ẹ gòkè lọ gbógun ti Ai, nítorí mo ti fi ọba Ai àti àwọn èèyàn rẹ̀, ìlú rẹ̀ àti ilẹ̀ rẹ̀ lé ọ lọ́wọ́. Dasọ Ọlọ́run yẹn òótọ́ dẹ̀ ni. Nígbà tán débẹ̀ ó dàbí ọ̀rọ̀ táwọn olóyìnbó ń pè walk over ni. Mo sọ lẹ́ẹ̀kan, nígbà tí kankan bá ṣẹlẹ̀ ẹ padà sẹ́yìn. Ẹ má sọ pé àwọn èèyàn máa sọ bẹ́ẹ̀ fún mi dáadáa. Àìsàn mo ti rò mi ò rí kankan ni. Màá kàn rẹ́ ni já ẹrú ẹ̀ rí kankan. Màá ní jẹ́ pray sí pé Olúwa mú àwọn ìrántí kan wá sí etí mi kí n lè ṣe àtúnṣe. Bó bí tó yẹ kí n ṣe àtúnṣe ní ìgbé ayé mi, tó kọ̀ yẹn lẹ̀. Bó bí tó yẹ kí n ti ṣe àtúnṣe ní ìrìn àjò ayé mi àná, Olúwa fi òye rẹ̀ yé mi kí n lè ṣàtúnṣe kíákíá. Torí àwọn kìnnìkan wà tó nílò àtúnṣe tá a kàn lè ṣe tá a lè lọ lórí ẹ̀ka dẹ̀ gbàgbé ẹ̀ síbẹ̀. Ẹ báyìí kan tàn yín o pẹ̀lú àwọn quotation tí wọn ò mọ̀ túmọ̀ ẹ o. Ní òun àtijọ́ ti kọjá lọ sì dé tuntun. Ẹ tó jẹ́ pé apanijayé ni ó pààyàn kiri ni. Ó wá gba Jésù lólu àti olùgbàlẹ̀. Pásítọ̀ wa sọ pé àwọn àtijọ́ ti kọjá lẹ forget àwọn yẹn ẹran sàrà ni wọ́n. Àjẹpẹ́ ni pásítọ̀ wọn gan ò mọ Ọlọ́run tó kó tiẹ̀ bẹ́ẹ̀ fún. Ẹ rí, a sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ wádìí ayé mi lónìí.
ẹ tan ìmọ́lẹ̀ yín sínú ayé mi sí àwọn ohun tó ń mú mi ja ogun kan náà léraléra. Oh my God. Sọ́nà ṣẹ́rí mo sọ lẹ́yìn Ọlọ́run gbọ́dọ̀ tan ìmọ́lẹ̀ o sínú ayé wa o kẹ́ ẹ lè ṣàwárí àwọn tó mú yín ja ogun kan náà léraléra. Ó yẹ kẹ́ ẹ béèrè ṣẹ́yìn nìkan lè wà láyé ni. Torí mọ́ mi kan bí ìlọ́ mi ní sà ṣé mi nìkan mo wà láyé tó yẹ pé ilé ni mo wá ń fèsì mu náà ìbéèrè yín dà ìwọ̀n solution náà la máa wá. Oh Lord, examine my life today. Shine your light on the dark areas of my life that cause me to fight the same battle repeatedly. Jésù Olúwa, ẹ wádìí ayé mi lónìí. Ẹ tan ìmọ́lẹ̀ yín sínú ayé mi sí àwọn ohun tó mú mi ja ogun kan náà léraléra. Ẹ jẹ́ a gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa ẹ wádìí mi lónìí. Olúwa ẹ̀yin lẹ ṣẹ̀dá mi, ẹ wádìí mi. Lórúkọ Jésù Kristi, gbogbo àwọn nǹkan tó jẹ́ kí n ja ogun kan náà léraléra. Lórúkọ Jésù Kristi, ẹ tan ìmọ́lẹ̀ yín débẹ̀. Ẹ tan ìmọ́lẹ̀ yín débẹ̀. Ẹ tú àṣírí wọn jáde. Gbogbo àwọn tó mú mi ja ogun kan náà léraléra. Lórúkọ Jésù Kristi, Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ẹ jẹ́ kí n rí àánú gbà. Ẹ jẹ́ kí n rí àánú gbà. Mọ́mì ẹ tẹra mọ́ àdúrà yẹn o. Torí bẹ́ẹ̀ ṣe ń gbà yẹn mo ní feelings pé àwọn kan ń gba àdúrà yìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Mo bá ṣe ń gba àdúrà yìí, mo máa ní feelings bẹ́ẹ̀. Bó ti yẹ pé orí afẹ́fẹ́ ni mo wà. Jésù Olúwa, Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ẹ tàn mọ́lẹ̀ sí ibi tí àwọn nǹkan tó mú kí n ja ogun kan náà léraléra. Olúwa ẹ ṣàánú fún mi. Olúwa ẹ ṣàánú fún mi. Kí n lè gbé ìgbé ayé ìsinmi. Kí n lè gbé ìgbé ayé tó rọrùn. Kí n lè gbé ìgbé ayé ìtẹ̀síwájú. Kí n lè gbé ìgbé ayé ìṣerere. Kí n lè gbé ìgbé ayé ìbùkún. Olúwa ẹ ṣàánú fún mi. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ó dáa, ẹ jẹ́ ká tún gbà ní ọ̀nà mi. Ẹlòmíì ò mọ̀. Ẹ gbà mú sọ fún yín. Ṣọ́ọ̀ṣì lóró bóun lọ máa ń sọ fún wa dáadáa mú ní ṣẹ́ni báwọn yẹn ṣe máa ń take ọ̀rọ̀ church lightly. Ó máa ń sọ yà mí lẹ́nu débi pé àwọn ní pásítọ̀ yẹn mo sorry, mo ti sorry bẹ́ẹ̀ ni. Wọ́n ẹnu bọ́ọ̀sì ìgboro ní ọdún yẹn lọ́hùn ó ti pẹ́ gan báyìí. Làwọn obìnrin méjì wọ́n wà lẹ́yìn mi. In fact mo wà force láti wo ẹ̀yìn láti wojú àwọn méjèèjì. Làwọn méjì wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Orí church kan tí ọ̀rẹ́ mi ṣe mi lọ́jọ́ Sunday, pásítọ̀ yẹn gbóná gan. Pásítọ̀ yẹn gbóná gan. Ìkejì náà sọ pé ó ní oríṣi wa gbóná tó pásítọ̀ ṣọ́ọ̀ṣì wa tí mo mú ẹ lọ́jọ́ yẹn ni. Ó ló gbóná gan, oníbóyè ṣọwọ́ báyìí làwọn èèyàn ṣubú lulẹ̀. Àwọn èèyàn tún dìde wọ́n tún ṣubú lulẹ̀ padà. Ó wá dàbí ṣubú ṣeré. Mo kàn wojú wọn lẹ́gbẹ̀ẹ́ irú àwọn èèyàn èdè wọlé. Èèyàn wà níwájú Ọlọ́run wá ń ṣubú ṣeré. Ìgbàgbọ́ yín dẹ̀ wá ní pé Ọlọ́run oh my God. Àwọn kìrìsìtẹ́nì òde òní wọ́n ti so gbàgbọ́ nínú fake jù. Bẹ́ẹ̀ ni àwọn kìrìsìtẹ́nì òde òní fake yẹn máa ń tírìlì wá gan. Ẹ gbọ́ dádì ẹ̀yin náà ìfòye gbé èèyàn claim pé òun wà níwájú Ọlọ́run ó wá ń ṣubú ṣeré. Oh God mo ń wo fídíò ẹnìkan mi tẹ̀ mẹ́tò tẹ̀ gbé kínní ọ̀wá fún mi gan. Wọ́n gbé ẹni yẹn gbé fóònù ẹ̀ wá ni ó ní dádì ó lè wo ẹ̀múlẹ̀ tún dé pẹ̀lú fíìmù yìí. Nígbà tí wọ́n máa play ẹ̀ pásítọ̀ yẹn gbé bọ́ọ̀lù lọ. Kìrìsìtẹ́nì ta ló ṣayé wa di báyìí gan. Pásítọ̀ yẹn gbé bọ́ọ̀lù lọ sínú ṣọ́ọ̀ṣì. Àwọn tó bá nídìí mírèkù wọn á fẹ́ gbà bọ́ọ̀lù lọ́wọ́ á máa gé wọn. Tó bá ti gé wọn báyìí àwọn yẹn kàn ṣubú lulẹ̀ ni wọ́n ní ayé mi. Ṣé àwọn nọ́nà máa lè mú èmi ti believe tẹ́lẹ̀ pé kò sí nǹkan tó lè yà mí lẹ́nu mọ́. Ìgbọ́ tí n bá lẹ́nu jọ́ mẹ́ta yìí ètí máa tún wá rí wọ́n gègé bóyá pásítọ̀ yìí bóyá ó ti fẹ́ gbá bọ́ọ̀lù tẹ́lẹ̀ tó jẹ́ pé ọ̀nà òjọ́ mọ́ ọ̀hún ò mú ní tíráyà ló wà pé jẹ́ ń gbé wọ ṣọ́ọ̀ṣì jàre. Ẹ̀yin náà fi ègbé ẹ̀ rí i pé nonsense ni. Ẹ̀yin náà fi ègbé ẹ̀ tẹ́ pé ní ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ alààyè lélẹ́yìí. Ẹ̀yin náà fòye gbé ẹ wá ń bá àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ bá lọ́wọ́ ẹ̀ àwọn ọ̀rọ̀ tó sọ jáde kò jọmọ́ ọ̀rọ̀ tó yẹ ká máa bá lẹ́nu ọmọ Ọlọ́run ẹ ló nọ́mà. Ẹ̀yin náà fòye gbé ẹnujọ́ mẹ́ta nínú pépà wa ní Nàìjíríà wọ́n ní pásítọ̀ kan wà wọ́n ló ti abandon preaching ó ti wá dẹni tó ń talẹ̀ tó ń talé. Ẹ̀yin náà fòye gbé ẹ̀yin náà rí i pé kò ní business nínú iṣẹ́ yẹn tẹ́lẹ̀ ó kàn fi kówó jọ ní. Ó máa ṣe o àánú àwọn kìrìsìtẹ́nì máa ń ṣe mí gan ṣùgbọ́n ẹ jẹ́ padà sínú àdúrà yẹn torí pé mo rí i pé òye ti yé ẹ̀yin iye yín ti ṣí ẹ ti mọ̀nà ẹ̀yin mo kàn ń sọ fún yín tó rà tẹ́ bá tún rí ẹlòmíì tó wà nínú kí ló ti pé inú ẹrọ̀fọ̀ tẹ́ ẹ lè ràn lọ́wọ́ tàbí kẹ́yìn náà má lọ fall tínú bí tẹ́ ti jáde kúrò
ó la ṣe ń sọ àwọn ọ̀rọ̀ lójoojúmọ́ léraléra. Jésù Olúwa, gbogbo ohun àjèjì tá a ti fi kún ayé mi tó mú mi jagun kan náà léraléra, ní orúkọ Jésù ẹ já ọwọ́ yín kúrò lára mi. Àwọn àjèjì tẹ́lẹ̀ mi bá mọ̀ bí tí ayé ẹ ti wà, in fact abusẹ́kún. Oh Lord, all strange things added to my life that caused me to fight the same battle repeatedly, lose your grip on me. Gbogbo ohun àjèjì tá a ti fi kún ayé mi tó mú mi jagun kan náà léraléra, ní orúkọ Jésù Kristi ẹ já ọwọ́ yín kúrò lára mi. Ẹ jẹ́ a gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, gbogbo ohun àjèjì tá a ti fi kún ayé mi tó mú mi jagun kan náà léraléra, ó yẹ já ọwọ́ yín lọ́wọ́lọ́wọ́ báyìí, ló ẹ já ọwọ́ yín. Mo ṣe ń sọ̀rọ̀ báyìí, ẹ já ọwọ́ yín. Ní orúkọ Jésù ló ẹ já ọwọ́ yín kúrò lára mi. Ẹ já ọwọ́ yín kúrò lára mi. Gbogbo ohun àjèjì tá a ti fi kún orúkọ mi, gbogbo ohun àjèjì tá a ti fi kún ayé àwọn ọmọ mi, gbogbo ohun àjèjì tá a ti fi kún ìdílé mi, gbogbo ohun àjèjì tí mo ti gbé wọnú ayé mi lórúkọ Jésù Kristi lọ́wọ́lọ́wọ́ báyìí, ó yẹ já ọwọ́ yín kúrò, ó yẹ já ọwọ́ yín kúrò. Mo gbọ́ òmìnira, mo gbọ́ òmìnira, mo gbọ́ òmìnira, mo gbọ́ òmìnira. Gbogbo ohun àjèjì tá a ti fi kún ayé mi, ó yẹ já ọwọ́ yín kúrò báyìí, ó yẹ já ọwọ́ yín kúrò báyìí, ó yẹ já ọwọ́ yín kúrò báyìí. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣe mo sọ lẹ́ẹ̀kan mo ní èèyàn máa gbàdúrà ní léraléra. Olúwa tó bá sì kún kan tó sapamọ́nú ayé mi o, tí òye mi báyìí o, Olúwa o ẹ fi yé mi o. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúrà wọ̀nyí tó dúró lé lórí. Dáàdì kan ní Ọlọ́run fi ìran kan hàn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ọlọ́run mi o, pé kí ló fà táyé wọn fi wá dúró nínú loop, òyìnbó ń pè ní loop, yẹn ni pé èyàn dà pé ó repeat kan náà the same time, ó repeat the same time, ó repeat the same time. Kí ni loop táwọn wà? Wọ́n á ríṣẹ́, wọ́n á ṣe ẹ̀fọ́ fún oṣù mẹ́ta, wọ́n á lé wọn. Wọ́n á tún wáṣẹ́, wọ́n á tún ríṣẹ́, wọ́n á tún ṣe ẹ̀fọ́ oṣù mẹ́ta, wọ́n á tún lé wọn. Ó tún lè tó oṣù mẹ́fà mi kan tó ríṣẹ́ o, wọ́n á tún ríṣẹ́. Loop yẹn náà ṣàn repeat nínú ayé wọn. Ogun àtijọ́ ó bẹ̀rẹ̀ sí já wọn léraléra, ogun àtúnjà ó bẹ̀rẹ̀ sí já wọn léraléra. Ẹ̀rí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúrà ẹ̀sà yẹn tún gbà báyìí, gbà báyìí. Ọlọ́run àfi kankan hàn, irọ́ kò tí ì dìbò tó. Òun náà wá, oh my God. Òun lọ́nà wá fi ìran kan hàn wọ́n. Kí ni ìran yẹn? Wọ́n kàn lálàá yẹn ni, àlá yẹn wá jẹ́ nǹkan tó ti ṣẹlẹ̀ nínú ayé wọn rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọlọ́run dá wọn padà sí ibi tí wọ́n gbé nígbà tí wọ́n wà Nàìjíríà, ibi tí wọ́n gbé nígbà yẹn. Nígbà tí iṣẹ́ wọn tán ti ṣe fún odidi oṣù mẹ́fà, iṣẹ́ wọn á bọ́ lọ́wọ́ wọn. Ibi tí wọ́n ti ń sá kiri, wọ́n wá àdúrà kiri, òun náà ti bọ́ sọ́wọ́. Èèyàn lè délé pásọ̀ mẹ́ta kó má bọ́ sọ́wọ́ lẹ́ẹ̀mejì láyé tá a wà. Òun náà ti bọ́ sọ́wọ́. Òní pásọ̀ yẹn wá sọ fún ẹ pé òun rí ìrántí wọn wípé ilé eléégún náà ti jáde. Mo ní máa ń sọ fún àwa kìrìsìtẹ́nì pé èèyàn ìrántí ìyẹn ò sọ pé Ọlọ́run ló sọ fún. Ìyẹn ò sọ bẹ́ẹ̀ o. Ẹlòmíì ìwẹ̀ ojú. So kí wá ló special pé ẹnìkan ríran, kí ló special nú ẹ̀? Torí pé ìran kò help ẹnikẹ́ni, ó kàn reveal nǹkan kan ni. So ọ̀tọ̀ ni pé kàn reveal fún yín, ọ̀tọ̀ ni kẹ́ ẹ mọ solution nǹkan tán reveal fún yín yẹn. Àwọn jáde wọn ni àwọn òótọ́ ni ilé eléégún làwọn ti jáde. Ẹ̀rí torí ìran tó lọ́ fi hàn wọ́n ni pé wọ́n lálàárí wòlíì yẹn, wòlíì tí wọn ò ní contact pẹ̀lú ẹ̀ gan tó kù Nàìjíríà gan mọ́, wọ́n á lálàárí. Ó wá ń béèrè lọ́wọ́ wọn pé ṣé wọ́n ti lọ sí ilé wọn, ṣé wọ́n ti lọ sọdún eégún. Gbà tán wá sọ àlá yẹn fún mi, wọ́n ní ẹ mọ wòlíì tẹ́lẹ̀, wọ́n ní bẹ́ẹ̀ ni. Now gbà tẹ́ ẹ mọ̀ yẹn, ṣé pásọ̀ yẹn ni wọ́n ní rárá. Wọ́n gbà táwọn ní problem lọ́dún yẹn lọ́wọ́ ni wọ́n mú wọn lọ́rẹ́ wọn kan mú wọn lọ bá. Wọ́n á ní kí ni ẹjọ́ sọ, nǹkan tó jọ sọ ni mo sọ fún yín. Wòlíì yẹn wá sọ pé yes, pé yà sórí pé Ọlọ́run máa ń fi ìran hàn wípé ó gbọ́dọ̀ padà sí ìlú wọn. Ọdún eégún ọdún yẹn ó gbọ́dọ̀ lọ bá wọn ṣe. Wọ́n gbọ́dọ̀ bá wọn ṣètùtù ní ọdún eégún yẹn, kó lọ sí bí òrìṣà wọn, á fún wọn lówó, á ní kán bá wọn ṣètùtù kí nǹkan lè dà fún. Ó tán o. Ó padà délé báyìí ló bá ríṣẹ́ o. Mo ní ẹ̀sà ẹ máa ṣe dìpẹ́ ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ yẹn, wọ́n ní bẹ́ẹ̀ ni. Kristẹni wọ́n dẹ̀ ní ìgboyà, mi ì tẹ́ lè dánrú ẹ̀ wò, mi ò lè ṣe náà rí lè. Mo ká bá ìpè mo tẹ̀ wá ṣe irú ẹ̀mí ẹni lọ ṣọ́ọ̀ṣì lọ ṣe dùpẹ́. Ní tí mo tẹ́mi mọ̀ ìpele eléégún ni mo lọ. Èmi ò kí ń tanra mi jẹ. Ẹ̀rí wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ríṣẹ́ o. Ṣùgbọ́n nínú testimony wọn ṣọ́ọ̀ṣì wọn ò sọ pé àwọn lọ sí ilé eléégún, Ọlọ́run ló ṣe náà o. Ẹ̀yin ọmọ Ọlọ́run, iṣẹ́ yẹn o, lẹ́yìn oṣù mẹ́ta tí wọ́n ti Thanksgiving ṣọ́ọ̀ṣì, tí wọ́n ti ríṣẹ́, wọ́n lé wọn dànù. Láti gbà yẹn dòní lúùpù yẹn náà wà. Wọ́n á ríṣẹ́ fún oṣù mẹ́ta, wọ́n á lé wọn dànù. Wọ́n á ríṣẹ́ fún oṣù mẹ́ta, wọ́n á lé wọn dànù.
ẹ̀rí ìgbà yẹn láti lè sọ wọn pé àdúrà báyìí ní kẹ́ gbà ó ìgbà yẹn náà ṣe wà ń bọ́ iṣẹ́ tán wà báyìí ń sìn báyìí ó ti kú díẹ̀ kó pé oṣù mẹ́ta mo dẹ̀ wọ̀ pé Ọlọ́run á ṣàánú ó kú díẹ̀ báyìí kó pé oṣù mẹ́ta iṣẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá rí ẹ̀rí mo ní tẹ́ bá ti ṣiṣẹ́ yẹn kọjá oṣù mẹ́ta kẹ́tì mọ̀ pé ti bọ́ nìyẹn tó dẹ̀ ní mi lè ṣe sọ ju báyìí lọ Jésù Olúwa gbogbo ìrìn àjò mi àná tó mú mi jagun kan náà léraléra Olúwa ẹ wò sàn lónìí kókó àdúrà yẹn nìyẹn. Oh Lord, all my past journeys that caused me to fight the same battle repeatedly, heal it in Jesus' name. Gbogbo ìrìn àjò mi àná èyí tí mo ti bá wọn rìn èyí tó wá mú mi jagun kan náà léraléra Jésù ló wò mí sàn ẹ jẹ́ kí n rí àánú gbà lónìí ẹ jẹ́ a gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run ayérayé Olúwa ẹ ṣàánú fún mi gbogbo ìrìn àjò mi àná tó mú mi jagun kan náà léraléra tó fà tó mo fi ń jagun kan náà léraléra Olúwa ẹ wò sàn lónìí ẹ wo ìrìn àjò mi àná sàn Olúwa ẹ wò kí n lè gbé ìgbé ayé tẹ̀síwájú Olúwa ẹ wo ìrìn àjò mi àná sàn kí n lè ṣe rere Olúwa ẹ wo ìrìn àjò mi àná sàn káyé mi lè sùn ní orúkọ Jésù Olúwa ẹ ṣàánú fún mi gbogbo ìrìn àjò mi àná tó mú wá jagun kan náà léraléra lórúkọ Jésù Kristi Olúwa ẹ wò sàn Olúwa ẹ ṣàánú fún mi bàbá àánú ni mo fẹ́ àánú mo bẹ̀bẹ̀ fún jẹ́ kí n rí àánú gbà ẹ jẹ́ kí n rí àánú gbà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Mo sọ̀rọ̀ kan fẹ́rẹ́ nínú àdúrà yìí mo ní nígbà tí ogun àtijọ́ tó bá padà wá ìyẹn pé the same ogun yẹn padà wá sínú ayé ènìyàn yín tó yẹ kẹ́ẹ̀kan ṣe níbi kẹ́ẹ̀kan rántí nígbà yẹn lọ́hùn kí ni mo ṣe tí mo fi bọ́ ọ̀nà wo ni mo gbà tí mo fi rí ṣe ẹ̀yọ́ tẹ́ bá rí Jésù ní àná yẹn pé Jésù lè máa tọ́ lọ nígbà yẹn òun náà ní kẹ́ ṣiṣẹ́ rere ní ó tán àwọn nǹkan tí àwọn ará Bíbélì tí wọ́n mọ̀ nìyẹn ṣùgbọ́n tó wá pé ilé ara bí ilẹ̀ yà ẹ má tún rí pt ẹ o mo kàn ń sọ ni pé fún àwọn ọmọ Ọlọ́run tòótọ́ tó jẹ́ pé nínú ìrìn àjò ìjólóòtọ́ wọn sí Ọlọ́run nígbà kan rí wọ́n ja ogun kan ogun yẹn tó wá padà wá àwọn ọmọ Ọlọ́run yẹn sì tẹ̀sí wá ní Ọlọ́run dòní wọ́n tún rántí kan tó ṣẹlẹ̀ nígbà yẹn náà ni bíi Gídíónì ṣe pé nínú Bíbélì mo ti mú àwọn àpẹẹrẹ yẹn báyìí kí n tó máa sọ àpẹẹrẹ nípa ti ara ó ń ṣẹlẹ̀ sí àwọn ará Bíbélì nínú ìrìn àjò ayé wọn ni o táìmù ta ní fún àdúrà yìí kò tó láti cover gbogbo wọn ni o màmá dárúkọ ni èyí náà mọ́lé ni mo sọ nípa Joshua mo sọ nípa David ẹ̀rí bẹ́ẹ̀ náà ló ṣe rí káàkiri fún àwọn ọmọ Ọlọ́run Gídíónì nígbà tí ó fẹ́ lọ jagun kan Ọlọ́run sọ pé no ogun yẹn àwọn èrò tó kó lẹ́yìn ti pọ̀ jù Ọlọ́run ní tán bá lọ ṣẹ́gun yẹn wọ́n á máa gbéraga wọ́n làwọn ṣẹ́gun wọn ò ní yẹ̀mẹ́ so reduce wọn òun gan ó shock ó ní Ọlọ́run ní ẹ̀sà iye àwọn ìlànà máa kó lọ ní bẹ́ẹ̀ ni ẹ̀sà ogun tá a máa fẹ́ lọ jà ní first class àní àwọn tó máa lọ jà ní Ọlọ́run ṣàfẹ́ make sure pé gbogbo ògo jẹ́ tòun ó dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kíní kan mo wá rí nínú ìgbé ayé Gídíónì o lẹ́yìn ìgbà yẹn ó jẹ́ ọ̀kan nínú àwọn onídàájọ́ Ísírẹ́lì ṣe rí tactics ọjọ́ sí òun ló lò throughout his lifetime tó fi ṣàṣeyọrí ó padà rántí pé ẹgbọ́n nígbà tá a lọ jagun ọjọ́ tọ́lọ́run reduce ogun wa tactics wo ni òun náà ló repeat it throughout òun ló fi make decisions gan decision tó bá jẹ mọ́ ọ̀rọ̀ ìlú òun ló máa fi make ẹ̀ mo sọ pé èèyàn ọmọ Ọlọ́run ẹ má máa yẹsẹ̀ kó lójú ọ̀nà yìí ẹ má ìtorí pé ẹ máa ní problem kan pé ẹ torí pé ó ti wá rí pé Ọlọ́run ò ṣẹ́gun ẹ̀ ń gbà yẹn ni irọ́ o ogun máa ń padà wá o ogun àtúnjà pọ̀ dáadáa o torí pé àwọn ará bíi wọn ò fẹ́ jẹ́ kẹ́nikẹ́ni ṣe rere o wọn ò dẹ̀ fẹ́ kẹ́nikẹ́ni wọ ìjọba ọ̀run o so that's why tó fi ń padà wá o abẹ́rẹ́ Judges chapter 7 verse 2 ìwé onídàájọ́ chapter 7 verse 2 ẹ̀gbọ́n ti bẹ́ẹ̀ sọ ni ó ní Olúwa wí fún Joshua pé àwọn ọmọ ogun tí o kó jọ sọ́dọ̀ ti pọ̀ jù principle yẹn nìyẹn o tí Gídíónì tí ò sọ nínú ayé ẹ o ó ní àwọn ọmọ ogun tí o kó jọ sọ́dọ̀ ti pọ̀ jù fún mi láti fi àwọn ogun Mídíánì lé lọ́wọ́ kí Ísírẹ́lì má bàa gbé ara rẹ̀ ga sí mi pé agbára wọn ni ó gbà á lóun ló gbà wọn là ẹ̀rí mo sọ fún alẹ́ kan principle yẹn Gídíónì jẹ́ kó kúrò ní ọpọlọ wọn pé nígbà tí Ọlọ́run ṣe àkànṣe ìyanu nígbà yẹn tá àkànṣẹ́gun yẹn ní túwẹ́ pẹ̀lú àwọn àmì kékeré onínúnú ayé ẹ̀ tó dẹ̀ fi ṣe rere èyí tẹ́ ti mọ̀ mà
èyí tẹ́ ti mọ̀ dádì ṣe continue nínú ẹ̀. Jésù tẹ́ ti mọ̀ yẹn kí ló dé kí ló mú yín story ìran wo náà sọ fún yín tẹ́ fi yẹsẹ̀. Pásọ̀ wèrè wo náà ló wà níbì kan tẹ́ wá sọ pé òun náà lẹ́wọ̀n máa ṣe kìràkìtà lọ tí tẹ́ wá di ìjẹ fún ẹni tí ò ní lárí tó yín. Má ṣe o Jésù Olúwa, nítorí pé ẹ lè ṣe fún mi lánàá, mo wá gbàgbọ́ lónìí pé ẹ lè ṣe fún mi lónìí. Ṣẹ́rí, torí pé ẹ ṣe lánàá, ìgbàgbọ́ mi dájú lónìí pé ẹ tuntun ṣe lónìí. Ẹ wá sọ fún Ọlọ́run pé Olúwa ẹ gba ogun mi jà. Tẹ́ bá ní òye ogun tẹ́ ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí, ṣé ogun àìsàn ni, ṣé ogun àìní ìtẹ̀síwájú ni, ṣé ogun lórí ọmọ ni, ogun lórí iṣẹ́, no, ogun lórí àṣeyọrí gan. Ẹ sọ fún Ọlọ́run pé Ọlọ́run ẹ ti ṣe rí, Olúwa mo gbàgbọ́ pé ẹ tún lè ṣe lẹ́ẹ̀kan sí. Olúwa ẹ gba ogun mi jà, ẹ gbà jà. Oh Lord, because you did it before, therefore I believe you will do it again. That in Jesus' name, fight my battle. Ntàdúrà yẹn sọ ní èdè òyìnbó ni Jésù Olúwa, ẹ ti ṣe fún mi lánàá, mo gbà pé ẹ tún ṣe fún mi lónìí. Nítorí náà ní orúkọ Jésù Kristi ẹ gba ogun mi jà. Ẹ jẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, mo ní ìgbàgbọ́, mo dẹ̀ rí àrídájú ẹ̀ pé ẹ̀yin lẹ ṣe lánàá, mo gbàgbọ́ pé ẹ tún ṣe lónìí. Nítorí náà Olúwa ẹ gba ogun mi jà, ẹ gba ogun mi jà, ẹ gba ogun mi jà ní orúkọ Jésù Kristi. Ẹ gba ogun mi jà. Ẹ wò, mo sọ fún tẹ́ ẹ bá mọ ogun ọ̀hún, ẹ dárúkọ ẹ̀ fún Ọlọ́run. Tó bá jẹ́ gbèsè ni, Olúwa ẹ gba ogun gbèsè, Olúwa ẹ gbà jà. Olúwa ẹ yọ mí kúrò nínú gbèsè. Tó bá jẹ́ pé àìbímọ, Jésù Olúwa ẹ gbà mí nínú ogun àìlọ́mọ, nínú ogun àìlọ́kọ, nínú ogun àìláya, nínú ogun àìníṣẹ́, nínú ogun àìní àṣeyọrí. Àwọn bẹ́ẹ̀ ṣe máa gbà nìyẹn. Ẹ gbà, mo sọ fún yín bọ́lá ṣe ń gbàdúrà lélẹ́yìí o, kì í ṣe pé iye sáàmù tẹ́lẹ̀ kà sínú omi kì í ṣe òun o, kì í ṣe iye ìwẹ̀ tẹ́lẹ̀ wẹ̀ níbì kan. Mo ń sọ̀tọ̀ fún yín ni o, ó lè dàbí ọ̀rọ̀ tó ń bí àwọn kan nínú, ṣùgbọ́n òkodoro gbáà ni mo ń sọ fún yín yẹn. Ìyókù ẹ̀tàn ló wà ń bẹ̀. Ìyókù tẹ́ ẹ bá mọ àṣírí tó wà lábẹ́ kọ́tìn, àyà yín gan já, ẹ̀yin gan bú sẹ́kún pé kí ni mo bá wọn ṣe yìí. Sọ fún Ọlọ́run, ẹ sọ fún Ọlọ́run, tẹ́ ẹ fẹ́ gan ni kẹ́ sọ fún Ọlọ́run pé kọ́lọ́run kó gba ogun yín jà. Ó yẹ máa gbàdúrà, gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, nígbà tí n bá ti rántí ọ̀rọ̀ arábìnrin kan, màá kàn mérí ṣáà ni. Anytime tí màá ti rántí, bóyá bá ṣe gbàdúrà yẹn, ó kàn tó wá sínú mẹ́mórì mi ní, mo kàn tó mérí, mo dákẹ́ díẹ̀ lọ pé ìwọ Ọlọ́run o, èèyàn náà dẹ̀ lélẹ̀. Ẹ̀rí, ó ti pẹ́ gan ọ̀rọ̀ yìí. Mo mọ àwọn arábìnrin yẹn true member wa ìgbà yẹn lọ́hùn, mo rántí ìjọ tí mo ti ń ṣe ń gbà yẹn, member wa nínú ìjọ yẹn, òun ló mú arábìnrin yẹn wá. Now nígbà tá a dẹ̀ kọ́tọ́ dẹ̀ mo wá fún ni pé òun fẹ́ travel out, òun fẹ́ gbàdúrà kọ́lọ́run kó ṣọ́ ọ̀run rere, kó ṣe kíní kan gbà kó bá sùn. Èmi tẹ̀ gbọ́n mo ní ṣe kí n ṣe kìrìsìtẹ́nì ni, ó ní kìrìsìtẹ́nì náà ti lọ bá pásọ̀ yín fún àdúrà ni. Wọ́n làwọn ò lọ o, kí ló dé? Wọ́n làwọn nǹkan bẹ́ẹ̀ yẹn lè fi lọ pásítọ̀, ó lè bẹ̀ sí ìràn bẹ́ẹ̀ yẹn, kílẹ̀ wá wá ní ṣọ́ọ̀ṣì ẹ̀ tó nǹkan máa ń bèèrè lọ́wọ́, kílẹ̀ wá wá ń bẹ̀ ọ̀rọ̀ ayé yẹn lè fi lọ pásítọ̀ yìí, kílẹ̀ wá wá nù bẹ̀. Mo ẹ jẹ́ ká gbàdúrà, láti gbàdúrà fún pé madam ẹ fọkàn balẹ̀, ẹ lọ submit passport yìí. Àwọn oníṣẹ́ ṣé wọn á kó passport wá fún mi kí n ṣiṣẹ́ òru mọ́mọ́jú mo ní kí ló fẹ́ kí ló dé, ẹ kó passport yìí lọ bí tẹ́tí fẹ́, ẹ má kó passport yìí wá lé mi. Àti gbàdúrà ẹ fi gbàgbọ́ lọ, wọ́n dẹ̀ fún wọn, ìrìn àjò wọ́n dẹ̀ bọ́ sí, wọ́n dẹ̀ travel out. Ìtàn tí ì parí o. Arábìnrin yẹn nígbà tó wá dẹ̀ tó dẹ̀ di nǹkan bí ọdún 5 lẹ́yìn ìgbà tí wọ́n ti travel out, ó dà pé wọ́n ti lọ ọdún 5 wọn ò ní ìwé ìgbélú. Ó ti wá bọ́ sí time tí fóònù wa wà ní Nàìjíríà. Ẹ̀rí, ọmọ ìjọ wa ìgbà yẹn èmi àti wọ́n sì máa ń sọ̀rọ̀ torí mo ti kúrò nílùú yẹn pátápátá, a sì máa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ọmọ ìjọ yẹn ló wá líǹkì arábìnrin yẹn sí mi padà pé ọ̀rẹ́ òun kò tí ì rí ìwé ìgbélú gbà, ó lóun fẹ́ bá mi sọ̀rọ̀. Náà bá mi sọ̀rọ̀, náà bá sọ fún pé àwọn pàdé ọkùnrin kan pé lòun á ṣe ìwé ìgbélú fún wọn, ṣùgbọ́n òun máa fẹ́ wọn sílẹ̀, wọn bímọ fún. Mo ń ṣọkùnrin ò tí ì níyàwó, wọn ló ti níyàwó. Ibo ni ìyàwó tiẹ̀ wà?
ó ní ìyàwó ẹ̀ wà ní ilé ẹ̀ náà ó ní wọ́n ti divorce but ó wá ní òun fẹ́ bẹ́ẹ̀ ṣèwé gbèrè ṣùgbọ́n òun gbọ́dọ̀ kọ́kọ́ fẹ́ mo á ní rọ mo ní ẹlẹ́kọ̀ọ́sẹ́ ti wọ̀ nìyẹn mo ní Ọlọ́run sí bẹ́ẹ̀ wọ́n ní kí n kàn gbàdúrà kún olójú rẹ̀ ni mo ní rọ mi ìmọ̀rú àdúrà yẹn gbà mo ní ẹ má bínú kí lẹ̀ ń sọ lẹ́nu yìí olùfẹ́ kò ń lè báyìí ṣe ìwé gbèlú bọ̀ tó àwọn máa báyìí sùn àwọn ẹ bímọ fún wọn ẹ ṣe kíní ká ẹ jẹ ìyàwó wọn so ẹ má rí nítorí pé ẹ fẹ́ gbẹ ìwé gbèlú ni mo ní tí ìwé gbèlú bàbá sí ń kọ́ ó ní òun lòun ti ní ìwé olóòrè lẹ́nu ń bẹ̀ ó ní ìwé lẹ́nu ń bẹ̀ mo ní ẹ ti gbàgbé pé Ọlọ́run mo ní ẹ rántí ìgbà yẹn lọ́hùn ni àbí ẹ ṣe lọ́lé babaláwo kẹ́gbà tẹ wá sọ́dọ̀ mi ní ó ní rárá o wọ́n ní Jésù nìkan ni o kí ló wá ṣe Jésù ọ̀n lé ni Jésù gbà yẹn kí ló ṣe ok ó ti di old school àbí nǹkan tẹ́ ń sọkọ́ yẹn wọ́n ní rárá mo bẹ̀ yín o ẹ má bá wọn lọ́wọ́ sí àwọn oníbà ṣe ń ṣe nìyẹn wọ́n lè máa ṣe bẹ́ẹ̀ mo ní ó lè má pè yín mi ò mọ bóyá ṣọ́ọ̀ṣì tí wọ́n ń lọ ní ìlú òyìnbó ni bóyá gbogbo ẹ̀ ní o wọ́n máa fẹ́ arákùnrin yẹn ọ̀rẹ́ wọn ló sọ fún mi o pé ọ̀rẹ́ òun máa sọ báyìí pẹ́ sọ bẹ́ẹ̀ ó lóun kan tẹ ó ní exactly ó ní bí ìgbà tó yẹ pé òun ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó sọ fún gangan nìyẹn pé Jésù sí ń bẹ́ẹ̀ wọ́n ti kọ́ àwa lẹ́kọ̀ọ́ ti wà 2023 kọ́lá wa ó ti ń lọ bí 17 years báyìí gbogbo ìtàn wọn láti gbà láti ọdún tó ti kó Nàìjíríà àdìbò yẹn báyìí sọ̀rọ̀ ti lọ 17 years ago ó ti fẹ́ àti mẹ́rin máa lọ bẹ́ẹ̀ calculation mi lè wrong ẹ̀ má bínú o but àti fẹ́ jẹ́ bẹ́ẹ̀ kò tí ì jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kò jẹ́ bẹ́ẹ̀ 14 ni àti 14 ó kù díẹ̀ náà bí má bínú má sì mí ni o correct ẹ̀ pé mi lọ sùkúù mi lè ṣe ṣírò lọ lórí bẹ́yẹn ẹ̀yẹ̀ mọ́ lọ́rùn ó fẹ́ arákùnrin yẹn ó bímọ méjì fún ìyẹn ti ta mọ́ ẹlòmíì wọn kò níwèé ìgbélú in fact tó bá fẹ́ ṣe ìwé ìgbélú yẹn gan léni irọ́ tán ti pa látẹ̀yìn wá kò ṣeé túnṣe kéèyàn dẹ̀ waste 14 years of our life bẹ́yìn ó ní mo sọ fún wa pé ayé ìrọ̀rùn gan kò nílò ẹlẹ́kọ̀ọ́sẹ́ kò nílò anything ẹ ṣàṣe sàn á dẹ̀ rọrùn fún yàn ṣùgbọ́n a ní àǹfààní lẹ́nu láti gbàdúrà yẹn àǹfààní láti yọ sílẹ̀ báyìí fún èmi àti yín láti gbàdúrà yẹn pé Jésù Olúwa mo gbàgbọ́ pé ọ̀nà àbáyọ ń bẹ ní ọ̀dọ̀ yín tẹ́ ẹ bá gbàgbọ́ ẹ má gbàdúrà yìí o ṣùgbọ́n tẹ́ ẹ bá gbàgbọ́ pé ọ̀nà àbáyọ ń bẹ lọ́dọ̀ Jésù ẹ sọ fún Ọlọ́run pé Jésù Olúwa mo gbàgbọ́ pé ọ̀nà àbáyọ ń bẹ lọ́dọ̀ yín nítorí náà ẹ mú mi rìn lójú ọ̀nà àbáyọ ẹ wò tọ́lọ́ bá mú wa rìn lójú ọ̀nà àbáyọ ṣe ládàbí pé kíní kan jẹ́ nínú ayé wa àwọn tó mọ̀ wá tẹ́lẹ̀ wọ́n máa wò pé kí ló ṣe kí ni máa yín kí ni wúmà yín kí ló ṣe mọ́mí mi kalamika ló máa sọ fún mi alẹ́ ọ̀rẹ́ wọn máa sọ pé báwo ló ṣe rìn bẹ́ẹ̀ ni wọ́n á béèrè bẹ́ẹ̀ tí tọ́lọ́run bá mú wa rìn ojú ọ̀nà àbáyọ á sọ fún Ọlọ́run oh Lord I believe that the way of escape is in your hands therefore make me walk on my own way of escape in Jesus name ọ̀nà àbáyọ tèmi gángan Jésù Olúwa mo gbàgbọ́ pé ọ̀nà àbáyọ ń bẹ ní ọ̀dọ̀ yín nítorí náà ẹ mú mi rin ọ̀nà àbáyọ tèmi náà lónìí ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé o mo gbàgbọ́ pé ọ̀nà àbáyọ ń bẹ ní ọ̀dọ̀ yín mo gbàgbọ́ o pé ẹ̀yin gangan fúnra yín ní ọ̀nà bàbá olú ẹ mú mi rin ọ̀nà àbáyọ tèmi 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 olú ẹ ṣàánú fún mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa Ọlọ́run mi o ẹja tún sọ báyìí pé Jésù Olúwa mo gbàgbọ́ pé ẹ̀yin ní ọ̀nà nítorí náà ẹ mú mi rìn lójú ọ̀nà ìtẹ̀síwájú mi oh Lord I believe that you are the way therefore make me walk on my way of progress èmi náà fẹ́ rìn lójú ọ̀nà ìtẹ̀síwájú mi mo fẹ́ rìn lójú ọ̀nà ìtẹ̀síwájú ayé mi mo sì gbà pé ẹ̀yin ní ọ̀nà nítorí náà ẹ mú ẹ̀yin lójú ọ̀nà ìtẹ̀síwájú ayé tèmi náà ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà wípé ẹ̀yin gangan ní ọ̀nà nítorí náà ẹ mú ẹ̀yin lójú ọ̀nà ìtẹ̀síwájú mi ẹ mú ẹ̀yin lójú ọ̀nà ìtẹ̀síwájú mi ẹ mú ẹ̀yin lójú ọ̀nà ìtẹ̀síwájú mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn ogun kan wà tọ́lọ́run ti ṣẹ́ ohun tó kàn ń retí lọ́wọ́ wa ni pé oh my God
kákàn fi ìgbàgbọ́ káfíìn rìn síwájú. Ẹ gbà bẹ́ẹ̀ mo sọ fún yín irú àwọn ogun òkun pupa, àwọn ogun pupa tọ́lọ́ ti pín ọ̀nà tó ti pín òpupa níyà already, ó ti ní intention ẹ̀, ó mọ̀ bí tí wọ́n rìn lọ, ó dẹ̀ mọ̀ bí tí wọ́n mú ọ lọ, olóníkan gbàbẹ̀ yín, ìgbà tán dẹ̀ gbàbẹ̀ tán wọ́n wá rí òkun pupa. No, nǹkan kan nídìí ni pé just move forward, ẹ má gbàdú nǹkan tọ́lọ́ sọ Mósè nìyẹn, gbà ìtẹ̀fẹ́ ní torújọ́ ìyà ẹni káwọn Mósè rẹ̀ kọ́rin àwọn igun kan wà bẹ́ẹ̀ tó pé tá a bá gbé ìgbésẹ̀ igun yẹn ò ní lọ. Mo rántí arákùnrin kan ní ìlú Àkúrẹ́, ẹ listen dáadáa o, arákùnrin yẹn kàtídrà kan ló gbé piano fún, piano yẹn ayé piano ni, ayé ìgbà tí mo ń sọ yìí kò tí ì sí dùrù kan, kò tí ì sí keyboard táwọn èèyàn ń lò káàkiri ní church. Kàtídrà ńlá ni, wọn ẹnìkan tó travel out òun ló rà wálé, tó rà fún ìjọ yẹn, owó iyebíye ni. Àwọn oh God, nígbà tí mo ń sọ yìí kò tí ì sí àwọn kinní wọn yẹn, keyboard wọn yẹn, piano wọn yẹn kò tí ì sí Nàìjíríà rárá. Wọ́n á gbé fún arákùnrin yìí kó bá wọn àwọn ní ọ̀rẹ́ nǹkan ṣiṣẹ́ yẹn pé kó bá kàn wá pé small problem ni náà dẹ̀ gbé fún, wọ́n máa gbé fún òru ọjọ́ yẹn ló lè ka mọ́lé tán gbé kinní yẹn lọ́mọ lọ́wọ́. Arákùnrin yẹn ó wá ní option méjì kan nígbà tó wọnú ìṣòro yẹn. Wọ́n ti lọ police station, àwọn ọlọ́pàá ti wá, wọ́n ti wọlẹ̀, wọ́n ti kò ẹnìkan tán máa rí ṣe ju pé kán wọlẹ̀ lọ, wọ́n ti lọ, wọ́n ní ẹ̀wẹ́ àti rí so ọlọ́wà fífò rẹ̀ mi. Arákùnrin yẹn wá sọ pé kí ló bá fẹ́ ṣe báyìí? Ó ní option kan péré ni, ó ní ìsídà kó ń commit suicide or kó ń sá lọ. Mo ṣe lórí ọ̀rọ̀ lẹ̀ oníbẹ̀ ni, ṣé kò ṣẹlẹ̀ ni, ṣé àwọn olè wá, ṣé ojú gbogbo yẹn ló ṣe, gbogbo àwọn yẹn ló wá bẹ́ẹ̀ kẹ́dùn, ó lẹ̀ lọ position, ó lọ kọ statement. Mo ní option kẹta wà, ó lóun option kankan mọ́, option wà dáadáa. Ẹni tó bá ti gbọ́ tẹ́lẹ̀ nǹkan bá ní òun option kò ronú jinlẹ̀ ni. Option sábà máa kò sí nǹkan tó wà láyé tí ò ní option. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, but ẹni bá gbé àṣẹ mọ́ mi ní option mọ́, irọ́ ni, kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀. O ronú jinlẹ̀ ńgbà yẹn ni, ó jẹ́ kí ìṣòro yẹn kó influence decision yẹn. Ó wá ní kí ni option náà, mo ní kí ló tó ṣe wọ mọ́tò lọ sí church yẹn kó lọ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún wọn. Ó náà máa jẹun tútù, mo ní kì í ṣe láyé wọn tí kì í jẹyìn lẹ́ Yorùbá mi wà lè sọ lẹ́bù mi o. Eventually bí ìgbà tí wọ́n fún lọ́rùn mọ́lẹ̀ ó ṣáà lọ. Now nígbà tó wá lọ ǹjẹ́ wọ́n pákú sọ́hùn, ǹjẹ́ wọ́n máa jẹ, ǹjẹ́ wọ́n jẹ́ nígbà tó máa sọ gbọ́rọ̀ tán pátápátá. Àwọn ọmọ yẹn ní ṣó ti lọ sí police station, wọ́n ní bẹ́ẹ̀ ni, ṣọlọ́pàá wá bẹ́ẹ̀ tó tọ́, wọ́n ní bẹ́ẹ̀ ni, wọ́n dẹ̀ ní kó dúró bẹ́ẹ̀ yẹn kan lọ verify, wọ́n dẹ̀ gbé ẹnìkan dìde níbẹ̀ yẹn lọ́jọ́ yẹn náà, wọ́n lọ verify gbà tó máa tó wákàtí bíi 3 ẹni yẹn máa padà dé lóòótọ́ ni ó máa ṣẹlẹ̀ o. Ẹ mọ̀ tí àwọn yẹn ṣe ni, ìjọ yẹn dẹ̀ dá owó fún kó fi start all over again, wọ́n tún dá owó fún nígbà tí wọ́n pé nǹkan millions tí wọ́n jí lọ́mọ lọ́wọ́, wọ́n tún dá owó fún. Ẹ̀rí ńlá pátápátá ni pé so tó bá pé òun ò lọ báyìí wọ́n á kàn para òun nìyẹn. Bẹ́ẹ̀ ni tó bá pé òun ò lọ báyìí wọ́n á kàn sá lọ, wọ́n á di olè títí ayérayé. Wọ́n ní bẹ́ẹ̀ ni ìpè dẹ̀bẹ̀ sí já ẹni yẹn tó máa gbé e sí pé lọ́hùn. Ẹ̀rí àwọn ogun kan àbẹ̀yẹn tọ́lọ́run ti ṣẹ́, ó kàn wá kẹ́ẹ̀kan gbé ìgbésẹ̀ ni bí ọba Jehoṣáfátì nínú Bíbélì tó ṣẹlẹ̀ náà sí. Ogun Ọlọ́run ti ṣẹ́ ogun yẹn fún pé lè kò ní padà wá sẹ́ ìwọ máa wò mí, ṣùgbọ́n kò fẹ́ lọ. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé eventually nǹkan Ọlọ́run mi o. Nínú 2 Chronicles chapter 20 verse 24, 2 Chronicles chapter 20 verse 24 bẹ́ẹ̀ sọ pé ó ní nígbà tí àwọn ènìyàn Júdà jáde sí ìhà ilé ìṣọ́ ní aginjù, wọ́n wo àwọn ọ̀pọ̀ ènìyàn, òkú nìkan ni wọ́n rí tí ó ṣubú lulẹ̀, kò sí ẹnìkan tí ó rí ààyè sá. Ó wà ní ogun yẹn ni, ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ mọ Bíbélì ẹ̀ ti mọ nǹkan bíi irú ìtàn yẹn. Ìbẹ̀rù burúkú mú wọn pé àwọn kọ́ńtì dé ọ̀dọ̀ wa, ó tán mọ́ wa lẹ́ni. Ọlọ́run ẹ lọ bá wọn, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Nígbà tó ń ṣàmà jàjà kógun lọ ti bẹ̀rù wọ́n á rí i pé gbogbo ogun bọ́ ṣe pọ̀ tó, gbogbo wọn ti dòkú, wọ́n ti kú sílẹ̀ lẹ̀ pátápátá, kò sí àlàyé kan láàrin wọn. How come? Torí pé Ọlọ́run ti ṣẹ́gun already. Ohun tó kàn nílò ní ìgboyà. Mo fẹ́ fi àdúrà yẹn kún ni kẹ́ ẹ lè ní ìgboyà fi ìrìn àjò ayé yín. Sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ fún mi ní ìgboyà ìgbàgbọ́ tí kì í sá fún òkùnkùn ní orúkọ Jésù. A ti máa ń bẹ̀rù òkùnkùn jù, wọ́n ní ẹnìkan àjẹ́, ẹnìkan á máa bá yé wa jẹ́, kí ló bá jẹ́ mi jẹ́ fún? Tí ẹ fẹ́ bàjẹ́ nìyẹn. Oh Lord, give me the confidence of faith that will not run from darkness. Láti òun lọ mo fẹ́ kẹ́ ẹ bẹ̀bẹ̀ fún ìgboyà ìgbàgbọ́. Òun nìkan ló lè mú yín làjà, òun nìkan ló lè mú yín kẹ́ ẹ borí òkùnkùn. Jésù Olúwa,
ẹ fún mi ní ìgboyà ìgbàgbọ́ tí kì í sá fún òkùnkùn. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Olúwa ẹ fún mi ní ìgboyà ìgbàgbọ́ tí kì í sá fún òkùnkùn. Ẹ fún mi ní ìgboyà ìgbàgbọ́, ẹ fún mi ní ìgboyà ìgbàgbọ́ tí kì í sá fún ẹ̀mí òkùnkùn, tí kì í sá fún ìjọba òkùnkùn. Lórúkọ Jésù Kristi, ẹ fún mi ní ìgboyà ìgbàgbọ́ tí kì í sá. Olúwa ẹ ràn mí lọ́wọ́, 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 Olúwa ẹ ṣàánú fún mi. Jésù, Olúwa ẹ ṣàánú fún mi. Ní orúkọ Jésù, Olúwa ẹ ṣàánú fún mi. Ẹ fún mi ní ìgboyà ìgbàgbọ́ tí kì í sá. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Wọ́n ń ṣẹ́wọ́ sí mi pé àkókò wa ti lọ, tó dẹ̀ jẹ́ ká wọnú àdúrà àánú wa lọ. Kálá ó dùn pé àyè ò gbà mí much, àbá pé àdúrà méjì bẹ́ẹ̀ mi, ṣùgbọ́n ìgbàgbọ́ mi náà sọ pé tí Jésù bá fẹ́ bọ̀ ẹ̀ sẹ́yìn á tún máa gba àdúrà yẹn tẹ̀síwájú. Jẹ́ ká wọnú àdúrà àánú wa lọ. Ibẹ̀ la ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run tá a fẹ́ fúnra wa. Ó yá ẹ̀yin lẹ́nu yín ẹ máa fi ẹnu yín béèrè ni. Ẹnikẹ́ni mú wá kán lọ́ba yín gbà ayé mi ní bàjẹ́, èmi á fún yàn lówó, mi ì ṣe é láyé mi. Ìjọ́ tí mi ní òye Ọlọ́run gan mi ò ṣe rí, màá fún yín lówó, ẹ lọ bá mi gbàdúrà. Ẹ ya wèrè ni, mo ti sọ fẹ́ nìkan rẹ̀, ẹ̀yin ti ya wèrè ni. Èmi kí ló ṣẹnu tèmi? Ẹnu yẹn fẹ́ kẹ́ ẹ wá lò báyìí. Ẹ ní àǹfààní láti gbàdúrà. Tẹ́ ẹ bàbá gbàdúrà àánú rí bá ṣe máa ń gbà yìí. Ìyẹn ni pé a kàn máa ń change posture wa ni. Tó bá yẹ pé ẹ kúnlẹ̀ látàárọ̀ ni ẹ dìde kẹ́ jókòó tàbí kẹ́ máa rìn. Tó bá pẹ́ ẹ̀yin látàárọ̀ ni ó yẹ jókòó tàbí kẹ́ kúnlẹ̀ tàbí kẹ́ dọ̀bálẹ̀. Ẹ change posture yín kẹ́ bẹ̀rẹ̀ sí bẹ Ọlọ́run. Ẹ máa bẹ Ọlọ́run. Ẹ má dúró ẹnikẹ́ni o. Kò sẹ́ni tó máa sọ pé ẹ gbàdúrà o. Ó yẹ máa gbàdúrà. Jésù. Ó yá Jésù ló ẹ̀ràn àánú yín. Olú ẹ̀ràn àánú yín, Olú ẹ̀ràn àánú yín, Olú ẹ̀ràn àánú yín. Ẹ jẹ́ kó kárí, Olú ẹ jẹ́ kó kárí, ẹ jẹ́ kí àánú yín kárí, ẹ jẹ́ kí àánú yín ṣiṣẹ́. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa wá yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ láì tẹ̀ fún wa. Àyìn lógo fún àwọn àdúrà tí ẹ ti fi sí wa lẹ́nu láti gbà. Àti gbà o. Ẹ̀yin Ọlọ́run tó ń dáhùn àdúrà lórúkọ Jésù, Olú ẹ dáhùn àdúrà. Mo ní ẹ ti fi àdúrà yín sí wa lẹ́nu. Àwa ti gbà. Ẹ̀yin Ọlọ́run tó ń dáhùn àdúrà lórúkọ Jésù Kristi, Olú ẹ dáhùn àdúrà yìí. Ní gbogbo àwa ènìyàn táwa nínú abẹ́ àdúrà yìí kò ní bí a ṣe pọ̀ tó ní orúkọ Jésù Kristi, pẹ̀lú ìgbàgbọ́ ọkàn wa lórúkọ Jésù ló ẹ fọwọ́ tọ́. Mo ní Jésù fọwọ́ tọ́ yín. Mo ní Jésù fọwọ́ tọ́ yín. Ṣẹ́rí ìfọwọ́kàn Jésù ó lè kárí. Tá a bá pé 10,000 tí bó wá bá ní ìgbàgbọ́ kò àpọ̀ tó fún Ọlọ́run láti fọwọ́ tọ́ wa. Mo gbàdúrà tó mo gbàgbọ́ nínú ìgboyà yín pé yes, ẹ ṣe tán láti rìn lójú ọ̀nà ìṣerere. Nítorí náà lórúkọ Jésù Kristi, Jésù fọwọ́ kàn yín lórúkọ Jésù. Jésù fọwọ́ tọ́ yín, Jésù fọwọ́ kàn yín, Jésù fọwọ́ tọ́ yín lórúkọ Jésù. Gbóhùn tẹ́ bèrè Ọlọ́run dáhùn lórúkọ Jésù Kristi. Àṣẹ láti òkè wá ó kọjá sínú ayé yín. Bíbélì sọ pé Ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ sáré tètè. Ọ̀rọ̀ Ọlọ́run máa ń sáré tètè ni. Ọ̀rọ̀ Ọlọ́run tó sọ kó sáré dé ayé yín báyìí lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù Kristi. Ẹ ò rí ti yín ṣe. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí ló bẹ Jésù wa ìfẹ́mọ́tì Ọlọ́run dàpọ̀ tiẹ̀ mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Ẹ máa ti rí àánú gbà náà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.